nàìjíríà lọ bá amẹ́ríkà ṣèpàdé lórí ètò ààbò tó mẹ́hẹ tí Trump pariwo rẹ̀. kókó àbọ̀ wọn rèé: ìjọba nàìjíríà ti ní orílẹ̀-èdè amẹ́ríkà ti gbà láti ṣe iṣẹ́ pọ̀ pẹ̀lú nàìjíríà lójúnà àti wá ojútùú sí ìpèníjà ààbò tó ń bá orílẹ̀-èdè yìí fínra. ìfẹnukò yìí ló máa ń wáyé o lẹ́yìn ìpàdé alágbára kan tó máa wáyé láàrin àwọn aṣojú orílẹ̀-èdè méjèèjì ní Washington DC ní ọ̀sẹ̀ tó kọjá. àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ Tinubu Báyọ̀ Ọ̀nánúgà tó mọ̀ síta ní ọjọ́ ajé Monday tí í ṣe ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025 ó máa ṣàlàyé pé ikọ̀ tí Nàìjíríà máa rán lọ sí Amẹ́ríkà lábẹ́ èyí tí olùdámọ̀ràn ààrẹ Nuhu Ribadu tó mà kó sòdí ló máa lo gbogbo ọ̀nà láti jẹ́ kó yé ìjọba Amẹ́ríkà pé kò sí èròǹgbà láti pa ìran kan, ẹ̀yà kan tàbí ẹlẹ́sìn kan run ní Nàìjíríà. ó mà sọ wípé wọ́n ṣe àfọ̀mọ́ rẹ̀ pé làásìgbò tó ń bá Nàìjíríà fínra lọ́wọ́ yìí ó mà jẹ́ ohun tó ń wáyé látọwọ́ àwọn ọ̀daràn, àwọn alákatakítí ẹ̀sìn àti ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ tí kò ní ohunkóhun ṣe pẹ̀lú kíkọ ojú oro sáwọn ẹlẹ́sìn kan pàtó. ó ní ìpàdé náà ó mà mú kí ìjọba Amẹ́ríkà kó mà jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ láti ṣe ìrànwọ́ fún Nàìjíríà lórí ìpèsè ààbò tó fi mọ́ pípèsè ohun èlò ìjà ogun àti níní àǹfààní sáwọn ohun èlò ìjà ogun Amẹ́ríkà tí Nàìjíríà bá nílò rẹ̀ láti kojú àwọn agbésùmọ̀mí. ó wá ṣàlàyé pé ìpàdé náà rèé ó mà tó jẹ́ ojú náà láti fi jẹ́ kó yé àwọn ọmọ Nàìjíríà pé ìbáṣepọ̀ tó wà láàrin Amẹ́ríkà àti Nàìjíríà ó sì ń tẹ̀síwájú àti pé ìjọba Nàìjíríà mọ pàtàkì kí gbogbo èèyàn kó lè ṣe ẹ̀sìn tó bá wù ú láì sí ìbẹ̀rù kankan. ó wá fi kọ́rẹ̀ rẹ̀ pé ìjọba máa ń gbé ìgbésẹ̀ tó yẹ láti rí i dájú pé ààbò tó péye ó máa wà fún gbogbo aráàlú. ẹ ó rántí pé ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ó ní ààrẹ Amẹ́ríkà Donald Trump ló mà dúnkokò láti kó àwọn ọmọ ogun wọ Nàìjíríà lórí ẹ̀sùn pé wọ́n ń pa àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì lọ́nà àìtọ́, àmọ́ ìjọba Nàìjíríà ó ti jiyàn ẹ̀sùn náà. Trump mà tún kéde Nàìjíríà bí orílẹ̀-èdè tó ń jẹ́ ìkọnilóminú fún òun àti pé òun máa ṣe ìkọlù sí Nàìjíríà tí ìjọba kò bá tètè gbé ìgbésẹ̀ tó yẹ lórí ìpèníjà ààbò tó ń bá a fínra. látìgbà tí Trump mà ti kéde ìdúnkokò rẹ̀ yìí ní àwọn ìkọlù lọ́kọ̀ọ́jọ̀kan ló mà tún wáyé o, pàápàá lẹ́kùn àríwá Nàìjíríà. lẹ́yìn náà ní àwọn agbébọn ni wọ́n máa ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ méjì ní ìpínlẹ̀ Niger àti Kebbi níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ tó mà lé ní 300 gbé lọ tí wọ́n sì tún pa ó kéré tán òṣìṣẹ́ méjì. bákan náà làwọn agbébọn ni wọ́n mà tún ṣe ìkọlù sí ilé ìjọsìn CAC ní ìlú Eruku ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì níbi tí èèyàn 3 tó ti pàdánù ẹ̀mí wọn. ìjọba Nàìjíríà ó ní àwọn ti gba àwọn olùjọsìn 38 táwọn agbébọn náà tí wọ́n jí gbé lọ padà. lẹ́yìn ìdúnkokò Donald Trump ní ààrẹ gbé ìgbìmọ̀ kan dìde láti jíròrò pẹ̀lú ìjọba Amẹ́ríkà tí wọ́n sì ṣèpàdé pẹ̀lú aṣòfin Riley Murray. kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó bá a dá ìtọ̀bù padà sórílẹ̀-èdè yìí. àdúrà gba Olúwatóyìn ló ń kárò ìsìn létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá a tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ tàná, a kú iṣẹ́ tòní náà, a máa ráàánú gbà lágbára Elédùmarè.